A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ará ìlú má ní àǹfààní àti jẹun ẹ̀ẹ̀mejì àbẹ̀lẹ̀ǹtẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ṣe àgbékalẹ̀ ètò tí wọ́n pè ní Oúnjẹ Èkó sí káàkiri ẹ̀ka ní ìpínlẹ̀ Èkó lẹ́dínwó. Ọ̀sẹ̀ tí ó kọjá ni gómìnà darí kí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀dínwó ní ọjọ́ 17 oṣù kẹta ọdún 2024. Ìjọba ìpínlẹ̀ Èkó ní àwọn oúnjẹ bíi ìrẹsì, ẹ̀wà, gààrí, búrẹ́dì, ẹyin, tòmátò, àlùbọ́sà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọn yóò tà ní ẹ̀dínwó 25 nínú ìdá ọgọ́rùn-ún 25% discount fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ní ẹkùn 5 láti lè dènà màgòmágó kí oúnjẹ yìí lè pín kárí ni wọ́n fi ṣe àgbékalẹ̀ voucher. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọmíṣánná lórí ìròyìn àti ọgbọ́n inú Gbénga Ọmọ́tòṣọ́, wọ́n ti farabalẹ̀ yan àwọn olókoòwò àti akápò tí yóò ràn wọ́n lọ́wọ́ láti ṣàṣeyọrí pẹ̀lú ìgbésẹ̀ yìí. Bákan náà ni wọn yóò ṣe àmójútó iye àwọn tí ó ń ra oúnjẹ nípasẹ̀ orí ẹ̀rọ ayélujára. Kí ó má bàa sí màgòmágó ni wọ́n ṣe kéde iye tí wọ́n ń ta ọjà kọ̀ọ̀kan. Fún àpẹẹrẹ, kìlógíráàmù ìrẹsì 5 ni wọ́n tà ní 5,325 naira nígbà tí kìlógíráàmù kan jẹ́ 1,065 naira. Kìlógíráàmù ẹ̀wà 5 jẹ́ 6,225 naira nígbà tí kìlógíráàmù kan jẹ́ 1,245 naira. Bákan náà ni wọ́n ṣe àfihàn àwọn oúnjẹ ìyókù mìíràn sí orí ẹ̀rọ ayélujára àti abánidọ́rẹ̀ẹ́. Ọjà 27 ní ìpàtẹ ẹ̀dínwó yìí yóò ti wáyé láàrin Ìkẹjà, 6 ní Lagos Island, 9 ní Ìkòròdú, 5 lẹ́pẹ́ àti 10 ní Badagry. Gómìnà wá rọ gbogbo olùgbé Èkó kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn alámòójútó ní gbogbo ẹ̀ka tí wọ́n ti ń ta ọjà, kí wọ́n wo bí nǹkan ṣe lọ sí, kí wọ́n sì jábọ̀ padà fún ìjọba nípasẹ̀ ìlà ìjọba ìpínlẹ̀ Èkó. Ọjà wọ̀nyí yóò wà ní ṣíṣí bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀ títí di aago 4 ìrọ̀lẹ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú oníbàárà kan tí ó jẹ́ ìyá àgbàlagbà Màmá Adébísí ní agbègbè Ìkòsì ni ó ti sọ wípé aago 7 òwúrọ̀ ni òun ti jí dé ọjà ìdínwó láti wá ra ọjà nígbà tí àwọn ò ní agbára àti ra èyí tí wọ́n ń tà lọ́jà. Ó ní òun ti dúró tipẹ́tipẹ́ kí àwọn alámòójútó tó bẹ̀rẹ̀ sí ṣílẹ̀kùn. Ó ní àwọn èrò tí òun ṣubú lẹ́yìn tí wọ́n ṣí ilẹ̀kùn tí ọ̀pọ̀ èrò fẹ́ wọlé lẹ́ẹ̀kan náà. Ọpẹ́lọpẹ́ ọlọ́pàá kan tí ó ran òun lọ́wọ́ láti lọ tò síwájú kí òun fi ríbi gba tàlí nọ́mbà. Ó ní ìrẹsì nìkan ni òun wá rà pẹ̀lú ata àti àlùbọ́sà láti fi sè é. Òun ìbá ra oúnjẹ mìíràn bíi ẹyin ṣùgbọ́n kò sí owó láti fi rà á. Nígbà tí wọ́n béèrè bí ó ṣe ń kópa pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè, ó ní kì í ṣe kékeré rárá. Ọlọ́run nìkan ni ó ń ṣe àbójútó òun nítorí kò sí ọkọ. Àwọn ọmọ náà ń làkàkà. Ìdí nìyí tí òun fi súré wá nígbà tí òun gbọ́ wípé Sanwó-Olú ń ta ọ̀pọ̀ ọjà kí òun náà lè jẹ àǹfààní ẹ̀dínwó. Àwọn akọ̀ròyìn ṣe àkíyèsí wípé àwọn òṣìṣẹ́ ibi ìpàtẹ oúnjẹ yìí ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Wọn kò fún ẹnikẹ́ni láàyè àti rà ju kìlógíráàmù ìrẹsì 10 lọ tàbí ná ju ẹgbẹ̀rún lọ́nà 25 náírà 25,000 naira lórí oúnjẹ lẹ́ẹ̀kan náà. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan wá síbẹ̀ pẹ̀lú ìdílé kí wọ́n lè rí oúnjẹ púpọ̀ rà, àwọn alámòójútó rí i dájú wípé gbogbo ènìyàn wà lórí ìlà pẹ̀lú nọ́mbà ìdánimọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Abọ́sẹ̀dé tí í ṣe ìyá olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ti ṣe ẹ̀sùn wípé Joseph bàbá Mohbad sin olórin yìí kí ó tó di wípé ó kú. Abọ́sẹ̀dé sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn bí ó ti wí tẹnu rẹ̀ nípa olóògbé ọmọ rẹ̀, ọkọ rẹ̀ àtijọ́ àti Naira Marley.
ó ní òun kò mọ ọjọ́ tí Mohbad di olóògbé pẹ̀lú wípé òun wà ní ilé Joseph fún ọjọ́ mẹ́wàá kí Mohbad tó di olóògbé. Ó ní lẹ́yìn tí òun kúrò nílé tán ni òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ wípé Mohbad ti di olóògbé lòun bá tún súré padà. Ó ní òun pe Joseph kí ó wá rí òun pẹ̀lú gbogbo àwọn ọmọ láì ro ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ òun sẹ́yìn. Ó ní òun kò ní agbára láti máa bá a jà nítorí òun ti ń rí ìdùnnú láti ara àwọn ọmọ nítorí gbogbo wọn ti dàgbà. Òun lòun tọ́ gbogbo wọn dàgbà kí bàbá wọn tó pín wọn níyà. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ọmọ òun kò tíì kú ní gbogbo ìgbà tí wọ́n fi sin ín. Òun sì sọ fún wọn kí wọ́n má tíì sin ín ṣùgbọ́n wọn ò gbọ́. Ìbá ṣe wípé wọn kò tètè sin ín ni, ó ṣeé ṣe kí Mohbad ṣì wà láyé. Ó ní Joseph ní ìṣòro tí òun ní, òun sì ní ìgbàgbọ́ wípé ó sin ọmọ láì tíì kú, bí ó tilẹ̀ jẹ́ wípé Abọ́sẹ̀dé ṣe àwáwí àṣà Yorùbá látàrí wípé kò yẹ kí wọ́n dá òkú ọmọ tí ó bá ṣì níyàá tàbí bàbá dúró láyé. Ó ní bí ó bá ṣe wípé Mohbad dàgbà kí ó tó di olóògbé ni wọn ìbá dá a lábàá àti tọ́jú òkú rẹ̀ pamọ́ síbi ìgbókùúsí. Bàbá Mohbad ṣàlàyé wípé Mohbad ni ó ra ilẹ̀ tí wọ́n sin ín sí fún òun láti fi kọ́ ilé ìjọsìn. Bí ó ti sọ wípé èròǹgbà àti tètè sin Mohbad lọ pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá. Mohbad di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 lẹ́ni ọdún 27 ní ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn ìwádìí láti ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti ṣàwárí ohun tí ó rọ̀ mọ́ ikú Mohbad ni wọ́n fi wú òkú rẹ̀ fún àyẹ̀wò autopsy. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde lónìí. Lẹ́yìn ìpinnu ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo, adájọ́ àgbà fún ìpínlẹ̀ Edo, adájọ́ Daniel Okunbowa ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje dìde láti ṣèwádìí ẹ̀sùn tí wọ́n fi kan igbákejì gómìnà Philip Shaibu. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 6 oṣù kẹta ọdún 2024 ni wọ́n fún Shaibu ní ìwé àkíyèsí ìyọninípò impeachment notice látàrí ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú gbèdéke ọjọ́ 7 láti fi fèsì. Bí Shaibu ṣe ṣe àwáwí wípé ẹnikẹ́ni ò fún òun ní ìwé àkíyèsí ni ó mú ilé ìgbìmọ̀ ṣe àfihàn èyí nínú ìwé ìròyìn ìpínlẹ̀ àti ìwé ìròyìn Vanguard lẹ́ẹ̀kan náà. Ọjọ́ 12 oṣù kẹta ni wọ́n ṣe àfihàn àkíyèsí ìyọninípò Shaibu sí inú ìwé ìròyìn. Ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ní ilé ìgbìmọ̀ buwọ́wọ́ lu àbá tí wọ́n fi darí adájọ́ àgbà kí ó gbé ìgbìmọ̀ dìde fún ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan igbákejì gómìnà. Lánàá ni a gbọ́ wípé adájọ́ àgbà ti ṣe àtòpọ̀ ìgbìmọ̀ nínú àtẹ̀jáde tí Gíwá Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ B.O. Ọ̀sàwárù buwọ́wọ́ lù tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Níbẹ̀ ni ó ti dárúkọ òṣìṣẹ́fẹ̀yìntì Eze Omonua gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀. Akàwé gboyè 3 láti Ifásitì Benin Uniben àti Ifásitì Benson Idahosa BIU náà wà lára ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní ènìyàn 97 tí wọ́n ti kéde wíwá wọn láti ọ̀dọ̀ iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ látàrí ètò ààbò tó túbọ̀ ń dìmẹ́rí lórílẹ̀‐èdè. Lára àwọn tí wọ́n kéde láti rí àdàlúrú terrorist, olórí àdàlúrú àti àwọn agbébọn tí wọ́n ti ń dá wàhálà sílẹ̀ ní ẹkùn àríwá àti apá ibòmíràn lórílẹ̀‐èdè. Adarí ẹ̀yà ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Simon Ekpa, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ pẹ̀lú ògbólógbòó apanijayé kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Gentle náà wà lára àwọn tí wọ́n ń wá. Lánàá ni adarí ìròyìn fún DHQ Major General Edward Buba fìdí àwọn orúkọ wọ̀nyí múlẹ̀. Lára orúkọ wọ̀nyí ni a ti rí orúkọ àwọn àdàlúrú láti ẹkùn àríwá ìlà oòrùn àti gúúsù ìwọ̀ oòrùn pẹ̀lú gbọ̀ngàn àríwá: Bello Túnjí, Alhaji Shingi, Malinda Yakubu,
Bukka, Dogogide, Alilu Sububu àti àwọn 23 mìíràn ni wọ́n kéde láti ẹkùn àríwá ìwọ̀ oòrùn. Kò dín ní àdàlúrú àti ọ̀daràn 21 láti gúúsù ìwọ̀ oòrùn àti gbọ̀ngàn àríwá. Lára wọn ni Simon Ekpa, Chika Edozie, Egede, Zuma, Thangood, Gentle, Flavour, Matthew, David àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kéde wípé títa ọjà lẹ́gbẹ̀ẹ́ títì àti ká máa da ilẹ̀ sójú náà kò bójúmu, èyí gbọ́dọ̀ di ohun ìgbàgbé láwùjọ. Gómìnà sọ èyí lánàá níbi ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe Ìdí-Àpẹ́ Civic Centre àti Agodi Gate. Níbi ayẹyẹ yìí láti rí àwọn àlejò pàtàkì bíi Gómìnà ìpínlẹ̀ Anambra Charles Chukwuma Soludo, Major General Ọládayọ̀ Pópóọlá, Igbákejì Gómìnà Báyọ̀ Lawal àti Igbákejì Alága Gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP ní ẹkùn Gúúsù, Ambassador Taofeek Arapaja. Nígbà tí Mákindé ń sọ̀rọ̀, ó ní iṣẹ́ àkànṣe yìí yóò ṣe àdínkù sí iye wákàtí tí àwọn olùgbé ń lò lójú náà. Ó fi kún un wípé àwọn gbé ìgbésẹ̀ yìí kí àlàáfíà lè jọba. Ó ní òun ti pàṣẹ wípé ẹnikẹ́ni tí wọ́n bá gbámú tó ń tajà lójú pópó tàbí tí ó ń da ilẹ̀ sójú ọ̀nà yóò fi ojú winá òfin. Bákan náà ni ó fi kún un wípé àwọn olókoòwò 700 tí wọ́n pàdánù ibi okòòwò wọn nígbà iṣẹ́ ojúnà yóò gba ìsọ̀lọ́fẹ̀ẹ́ nínú ọjà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sí agbègbè gẹ́gẹ́ bí ara iṣẹ́ àkànṣe. Ó ní ẹnikẹ́ni kò ní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn fún ṣọ́ọ̀bù. Èyí túmọ̀ sí wípé àwọn 700 ènìyàn tí wọ́n lé lójú pópó yóò darí sí ṣọ́ọ̀bù nínú ọjà. Olúwaṣeun. Gómìnà tẹ̀síwájú wípé kí wọ́n wo bí agbègbè ṣe rí, kí wọ́n rí i dájú wípé wọ́n tẹ̀síwájú láti máa ṣe ìmọ́tótó rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ológun pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ National Security Adviser NSA ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ 17 láti Sangaya tí àwọn agbébọn jí gbé ní ìjọba ìbílẹ̀ Gada, ìpínlẹ̀ Sokoto ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn ológun ṣe àfihàn àgbékalẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ọ̀dọ́bìnrin kan fún gómìnà ìpínlẹ̀ Sokoto Dókítà Ahmed Aliyu gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà Abubakar Bawa. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ráńpẹ́ tí ó wáyé ní Aliyu ti gbóríyìn fún iléeṣẹ́ ológun àti NSA fún àṣeyọrí ìgbàsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ó ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ti kó lọ fún àyẹ̀wò àti ìtọ́jú láti mọ ipò tí ara wọn wà. Gbogbo wọn ni ara wọn dá ṣáká tí wọ́n ṣetán àti darapọ̀ mọ́ ẹbí wọn. Bákan náà ni gómìnà kéde àpò 2 kóró oúnjẹ àti náírà 100,000 fún ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọdé yìí, bí ó ti fi àsìkò yìí ké sí gbogbo ará ìpínlẹ̀ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba láti gbógun ti ìṣòro ààbò. Bákan náà ni ó rọ̀ wọ́n kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ láti ṣe àrígbámú àwọn àdàlúrú láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.